ìbéèrè kan ni mo fẹ́ bi á léèrè. Akàwé kan gbà tá a wà ní secondary school. Wọ́n ní who is to blame? Ọ̀rọ̀ Nàìjíríà ibi tó dé dúró lónìí mo sọ fún yín lẹ́sìn. Mo ní bẹ́ẹ̀ bá múra dáadáa ẹ̀ ra rice 100,000 yóò ti súnmọ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ báyìí. Torí bá yẹ ọba bàjẹ́ Èkó ni ó ti bẹ̀rẹ̀. Èkó yín náà ni orílẹ̀-èdè ọ̀dàrú Èkó yín náà ni. Ẹ̀yin náà lẹ́ẹ̀ máa pé wọ́n gbé fún yín ẹgbẹ́ kìíní ìwá wọ́n gbé fún yín tán ẹ̀rí ṣe mọ́. Ẹ̀rí ṣe mọ́. Ìbéèrè tí mo fẹ́ béèrè orin tí ń lọ ń gbòòrò lónìí ìní tó ṣẹlẹ̀ ní Ìbàdàn sí Oríyọmí Hamzat ta ló jẹ̀bi? Ta ló jẹ̀bi? Question mi nu. Tẹ́ bá ní Oríyọmí Hamzat in ló jẹ́ wọn máa tẹ̀yàn pa nítorí pé ní wọ́n wá gbóúnjẹ tó náà ló jẹ́ tèyí tó ṣẹlẹ̀ ní Anambra ó ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ l'Àbújá tó náà ló jẹ́ ó ṣẹlẹ̀ tá wá ní fẹ́ bí pa wá Ọlọ́run ní fẹ́ bí pa wá ṣùgbọ́n rán àwọn ìjọba sí a àwọn ìjọba tí ń bẹ lóde lónìí wọn ò dá kò sẹ́ni tí ó gbúrò sàárà tí ò ní wọlé Ọlọ́run ló ní ẹ máa ṣènáwó yìí níbi tó ní géètì ó lọ sí ọba ti dàpọ̀ mọ́ tálíkà ẹsẹ̀ ajá ọba ti dàpọ̀ mẹ́sẹ̀ ẹran bẹ́ẹ̀ bá lẹ̀ dánáwó lẹ̀ àwọn tẹ́bí ń pa ni wọ́n lọ bọ́nú aṣọ nigínigín ẹ rò pé òun náà nípa tí ó kò ń bì náwó ni oúnjẹ lọ́wọ́ á jẹ ebi ló sún àwọn èèyàn dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat nígbà tí wọ́n gbúrò oúnjẹ ẹni tínú rẹ̀ ti fúyẹ́ tẹ́lẹ̀ tára rẹ̀ ti fúyẹ́ wọ́n ó sì taari rẹ̀ tí ò ní ṣubú ẹni ó mu gàrí lálẹ́ àná tó gbúrò ráìsì lónìí. نعيب الزمان والعيب فينا وما لزماننا عيب سوانا. èèyàn mélòó ló wá kọ́ sí problem tí ń bẹ lẹ́yìn àkọ́kọ́ làwọn àfa bàbá àzàkọ̀fí òótọ́ ọ̀rọ̀ tẹ́mi ọ̀ sọ fún inú iṣẹ́ ń bẹ tẹ́ ṣe báyìí ọ̀sẹ̀ tí ń ṣe wá sí òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ń ṣe mọ́ àfi kí wọ́n máa búra wọn lórí net èmi làáfà bá débi ọmọ Gánà ní bàbá ẹnìkan ọmọ bó bàbá tiẹ̀. نعيب الزمان والعيب فينا. àwọn àmọ́ bú Christian àmọ́ ní kiri yóò ní wọ́n ọ̀rọ̀ tí mo sọ ń bí lẹ́sìn àwọn kan sì gbọ́ kò sì sí ń tọ́fà ọwọ́ Ọlọ́run ti kú ònú etí wọn ọwọ́ Bluetooth ló kù mbẹ́ àwọn kan ń fọ̀rọ̀ ránṣẹ́ sí mi ṣùgbọ́n tó jí ó ká dúpẹ́ ni pé báwọn kan ṣe ń fọ̀rọ̀ ránṣẹ́ sí mi làwọn kan ń fowó ránṣẹ́ sí mi. Naija Ọlọ́run ó jẹ́ ọ̀dà fún ọ. وما لزماننا عيب سوانا. ẹnìkan pè láti ìlú èbó ọlọ́àfà àtọ́ sọ̀rọ̀ yẹn òun nídìí nọ́mbà wọn òun wá pe àfà Saheed wá gbà yọ̀ǹda lọ́dọ̀ mi ní nọ́mbà mi ń bẹ lọ́wọ́ wèrè ẹ pín ẹjọ́ kárí nígbà tí ẹni yẹn pè mí tí wọ́n gbúrò lẹ́yìn rẹ̀ owó tó lóko ni ẹ̀yin àfà ẹ má da yẹrù mọ́ ọlọ́npa náà dẹ́bọrẹ́ rẹ̀bílẹ̀ àṣetánì ńlẹ̀ ẹ̀ ń sì ń lọ aṣọ Ṣàngó ẹ̀ ń wẹ́dùn àrá ẹ̀ sì lọ́lọ́ngọ́ pa náà dẹ́bọrẹ́ kọ́ rẹ̀bílẹ̀ àṣetánì ńlẹ̀ bọ́ bá parẹ́ bọ́ bá rẹ̀bílẹ̀ àṣetánì ńlẹ̀ níbo lẹ́ẹ̀ ti ra aṣọ eégún tẹ̀ ń fi ń so oògùn. نعيب. lẹ́yìn tẹ́ ẹ̀ lè ṣàdúrà mọ́ tẹ́yìn yín ti gan ẹ̀yin tẹ́ ẹ̀ lè mú tẹ̀sùbá àmọ́ afẹ́ lódò kẹ́ ẹ lọ wẹ̀ níjọ́ Oyèmọjà bá gbé ọ lọ tẹ́. زمانا والعيب فينا. ẹ̀yin tẹ́ ń fò ògóró lo sẹ́ ògèdè olòsí èmùkúmu wọ́n kó túbà dàlélùlẹ̀ ọlọ́wọ́ nsọkún sẹ́wọ̀ lọ pànẹ́bì ni. وما لزماننا عيب سوانا. ẹ̀yin àfà ẹ lọ jáwọ́ ń bi criticism ẹ má criticize ara yín mọ́ kò sí tẹ́ fẹ́ gbà ń bẹ̀ lágbájọ́ ọmọ náà wù lágbájọ́ ọmọ sọ́rùfù sẹ́yìn ńlá yóò fi dáa ni wọ́n tọ́ ọmọ náà wù tọ́ ọmọ sọ́rùfù ńlọrọ̀ owó rọ̀ kadà yìí ẹ má gbógun tira yín mọ́ ogun tẹ́ ń gbé tira yín lọ́jọ́ lọ́wọ́ máa bínú sí i Nàìjíríà lọ wájú ẹ̀yìn ní lọ ẹ wo ń tẹ́po petrol dà máa lọ
ẹ̀wọ̀n tí rẹ̀ sì dáa lójoojúmọ́ wá ní tààrán láyé kò wá síjọ́ kan tá a jí tá a ní complain ẹ wá láwọn èèyàn lọ gba sàárà lọ́dọ̀ Oríyọmí wọ́n ṣubú wọn ò ṣe ní ṣubú ta ló lè pè yàn pé yàn wá gba sàárà ní Saudi tí ọ̀dà lóhùn tí wọ́n lè kó jẹ́ ẹlẹ́ni tí kò ní ẹ wá máa jẹ́ àwọn wọ́n ní ọpọlọ tí wọ́n bá tiẹ̀ fẹ́ ṣe sàárà wọ́n kó nu mọ́tò ni wọ́n á máa fi ló ń kálukú lọ wọ́n máa fi ló ń kálukú lọ àwọn tó jẹ́rí láyé rẹ̀ wọ́n máa fún ọ àwọn tó jẹ́rí láyé rẹ̀ wọ́n máa fi lé ọ lọ. وما لزماننا عيب سوانا. ẹlẹ́ẹ̀kejì àwọn tó dá wàhálà iṣẹ́ alọ́rùn làwọn ìjọba àfi ká bẹ̀ wọ́n kí wọ́n dákun kí wọ́n jọ orílẹ̀-èdè Nàìjíríà ò lọ wájú ṣùgbọ́n àwọn inú ayé ni wọ́n wà wọn ò lè mọ̀. La ilaha illallah. wọn ò lè mọ̀ pé nǹkan kan ẹni tọ́lẹ̀tì rẹ̀ ní AC sitting room rẹ̀ ní AC bedroom rẹ̀ ní AC bóun ni ó ṣe mọ̀ pé ooru mú ẹni tí ọmọ yàgbẹ́ tí ó tún máa wo fọ́tò ara rẹ̀ lára gànà mi ẹlòmíì ti ń retí kí wọ́n pèrún kọ́ lọ dàgbẹ́ nù ìyà ń jẹ wá lórílẹ̀‐èdè yìí La ilaha illallah. ṣùgbọ́n sọ̀rọ̀ ọmọ Nàìjíríà náà ni pé bí yà ń ṣe ń jẹ́ yín tó ẹ̀ fi hàn ẹlòmíì wà kásọ sẹ́gẹ̀ẹ́ láì lówó márúwá kò lówó márúwá o. gbogbo ẹ̀yin obìnrin náà ẹ kàn máa sóge rárùn ẹ mójútó mọ ẹ wá lọ́la ó dáa ọlọ́njọ́ la ó dáa bọ́lá bá dáa ọmọ rẹ mélòó ni ó jẹ́ ń bí ọ̀la tó pé ó dáa ọmọ rẹ mélòó ni ń bẹ ń sùkú ọmọ rẹ mélòó ni ń bẹ ń sùkú àfi ká ẹ máa kun mẹ́ríkè gbogbo ọ̀dà tó yẹ wọ́n fi kun lé ńlẹ̀ ti fi kun ojú ètò wọn lọ gbà wín rẹ̀ àfin lówó bàbá tó dédé èwo ló gé òfò ní tí pààrí ọ̀bá ká mọ̀ ṣe èyí tó kan gbogbo ẹ̀yin obìnrin lónìí inú mi dùn gbogbo yín lẹ̀ ń bẹ́ ń bì ẹni tí ọba wá kó sọ ẹni tó bá wá kó sọ fẹ́ni tí ò wá ẹ padà á lé ẹ lọ tọ́jú àwọn ọmọ yín wọ́n tó yẹ kó ọmọ sunkún kó ọkọ máa rí ọ̀yá rẹ ni o sì torí ẹja bábíkíù ẹja tí wọ́n dì inú ọ̀rá ṣáínṣáín wọ́n sì fi fọ́ọ̀mù rí obìnrin lóyún lórí bẹ́ẹ̀dì tó ti lóyún rẹ̀ ṣégbèsè ayé eré nu ẹ̀yin lẹ̀ wá ń sọ fọ́ọ̀mù yín pé sí ọ̀lẹ́ tí ń sásẹ́ ni ò lè wẹ́ ń tí ń sásẹ́ torí fóònù olójú mẹ́ta ó ti ya wèrè lágbóolé ọlọ́run ti kíá ọmọ mi ti mọ́kọ wálé ó ti da lẹ́m̀bẹ̀ náà sọmọ rẹ ti da lẹ́m̀bẹ̀ náà gbogbo ẹ̀yin obìnrin ẹ jọ̀ọ́ ẹ mójútó àwọn ọmọ tẹ bí káyé àwọn ọmọ yín ó lè dáa ọmọ ẹni lè rí ẹni ẹkún ọkọ tẹ ẹsùn tó gẹ́ èwo lẹkún ìyá ọkọ mi ò fẹ́ràn mi mi ò lè torí ọkọ rẹ kò lè torí ọmọ lọlé alájò àfi torí ọkọ. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان. gbé sàlẹ̀ dáadáa káàfà àti nkó ti tẹ̀júwìdù lẹ́sìn kọ́ máa ń tún máa kó ti nǹkan mi. وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة. ọlọ́run ni mo fi orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ kí n fi ṣàwòkọ́ṣe fún yín. كانت آمنة مطمئنة. ebi nàìjíríà náà ti fàyàbalẹ̀ rí sáà fàyàbalẹ̀ ni ẹ mọye tẹ́ ń ra mílíkì ń jọ ni ẹ mọye tẹ́ ń ra mílíkì ẹ mọye tẹ́ ń ra ìrẹsì ń jọ̀hún ẹ mọye tẹ́ ń ra sẹ̀mú ń jọ̀hún bẹ́ẹ̀yàn bá fi táítọ́ọ̀sì jẹ búrẹ́dì tó ròró bá yí lọ búrẹ́dì ni ó tó fi nù tí ó sọ ọ́ ta tó orí búrẹ́dì jẹ lónìí débi kó fi nù wọ́. يأتيها رزقها رغدا من كل مكان. ọlọ́ni tí wọ́n jẹ tí wọ́n mú mò ń ṣe fún ẹ pẹ̀lú rọrùn. رزقها رغدا من كل مكان. ẹ wo jọ̀hún àwọn bàbá wa sàkọ̀fín ní ẹjọ́kọ̀ yìí béèyàn bá fẹ́ tajà lóko yóò wá gbé ọjà yẹn lójú títì iye tó fẹ́ tà yóò fi lé lórí yóò fòkúta lé pé 500 naira ni mo fẹ́ ta ọ̀gẹ̀dẹ̀ yìí o yóò sì fòkúta lé lórí ẹni tó fẹ́ rà bọ́ bá ti débẹ̀ tó bá ti tẹ́ lọ́rùn yóò mú 500 naira yóò fi sí yóò di 1000 yóò sì gbé tó fẹ́ rà lónìí béèyàn bá dán wò
kódà bẹ́ẹ̀ bá gbé lọ́mọ lórí àtọmọ àti gbá àtọ̀gẹ̀dẹ̀ àtọwọ́ ọwọ́ rẹ̀ ẹ̀ ní rí kẹ̀kẹ́ mọ́. Ya'ti rizqu ragadan min kulli makani. ọ̀pọ̀lọpọ̀ ní ń sáré ẹ wá àsìkò December àwọn àmọ́ pé December ń pààyàn December ò pààyàn àwọn tí wọ́n fẹ́ ní ọ̀là òjọ́ ni Yorùbá sì níbẹ̀ yàn bá kánjú gba kọ́kọ́rọ́ ọ̀là lẹ̀kùn ìbànújẹ́ ní ọ́fíìsì. Fakafarati bi an'amillahi fa'adhaqa Allahu libasa al-ju'i wal khawfi. Ọlọ́run nígbà tí ìdẹ̀ra dé. Fakafarati bi an'amillahi. tẹ wá rò pé ẹ̀yin lẹ sọra yín di ń tẹ́ dà Ọlọ́run wa ni mo wá dá agbádá àyà fún yín. Fa'adhaqa Allahu libasa al-ju'i wal khawfi. Ọlọ́run ni mo wá wo ẹ̀wù yà fún yín àti bẹ̀rù. Bima kanu yasna'un